àtúntí dé bí a ṣe ń dé lọ́tẹ̀ yìí àwa lànà àwa lè ní àwa ní lọ́jọ́ gbogbo àwa náà kọ́ Ọlọ́run Ọba ní Ọlọ́run Ọba Elédùmarè ọ̀rọ̀ pẹ̀lẹ́ tó ní iyọ̀ nínú tí bóun ló ń mú ẹni rè tó fi ń súnmọ́ ẹni rè ọ̀rọ̀ pẹ̀lẹ́ tó ń mú adùn nínú yóò fún àwọn ènìyàn lágbára láti súnmọ́ ènìyàn ọpẹ́ ńlá pàtàkì fọ́lọ́run Ọba ọba àná ọba èní ọba ọjọ́ gbogbo. Elédùmarè kábíyèsí rẹ Elédùmarè Ọlọ́run ọba alágbára ńlá ọba lèwí lè ṣe ọba àwọn ọba Ọlọ́run àwọn ọlọ́run ọba lánàá ọba lẹ́nìí ọba lọ́jọ́ gbogbo Ọlọ́run ọba láàyè Ọlọ́run ọba òkú kábíyèsí rẹ ọba kábíyèsí rẹ ọba gbangba Elédùmarè lọ́ba iwájú Ọlọ́run ọba náà sì tún lọ́ba ẹ̀yìn òun kan náà sì tún lọ́ba àárín gbùngbùn Ọlọ́run ọba ọba ọ̀kan ṣoṣo ọba tí ò lẹ́gbẹ́ Elédùmarè tí ò lọ́gàá ọba jùlọ lórí ohun gbogbo lẹ́yìn Ọlọ́run ọba Ọlọ́run ni Ọlọ́run tí ò sírú rẹ̀ mọ́ tí ò sì lè sírú rẹ̀ láéláé ọba alágbára lórí ayé àtọ̀run Ọlọ́run ọba mi òpómúlérò gbogbo ẹ̀dá ọba tí kì í sùn Ọlọ́run tí kì í jẹ. ìbẹ́ Elédùmarè ọba ọlọ́wọ́ gbogbo tí ń dáàbò bo ẹni ọba tí kì í sùn ọba tí kì í jẹ ọba tí kì í mu táwa sì ń sùn táwa sì ń jẹ táà sì ń mu àwa tọ́lọ́wọ́n bá ń tọ́jú náà àwa tọ́lọ́wọ́n bá ń kẹ́ ọba tí kì í yẹ àdéhùn tó bá ti bá ẹrú rẹ̀ dá ọba ọlọ́wọ́ gbogbooro ọba gbọ̀ngbọ̀n tí ń dúró ti ẹrú rẹ̀ gbọ̀ngbọ̀n kábíyèsí olúwa Ọlọ́run ọba láàyè Ọlọ́run mi ò mo ṣèbà Ọlọ́run ọba kábíyèsí. ọba olùṣọ́ olùdáàbòbò Ọlọ́run mi ò Ọlọ́run àwa ọba yín ọba ìwọ Elédùmarè ọba gbogbo mùtúmùwà alágbára lórí alágbára olùfinilọ́kànbalẹ̀ lórí ẹ. Ọlọ́run ọba mi ọba alágbára ọba tí ń finilọ́kànbalẹ̀ lórí ẹlẹ́tàn kábíyèsí rẹ ìbà ìmáàmù àgbà àrólé kan ṣoṣo tí ń bẹ ní gbogbo àgbálá ayé káfàtà mo ṣèbà kí n tó bẹ̀rẹ̀ ètò tòní ìbà bàbá tó bí mi lọ́mọ àdìsá ìkọ́ ọmọ oníṣàgá òkúmasì ọmọ akéré owó tí ò ní gbàgede ọmọ abẹ́rẹ́ mẹ́ta ní ṣàgá ilé bàbá tó bí mi lọ́mọ ọmọ Yusuf bá ń gbóṣẹ́ ìlọ̀ ládòdò nípínlẹ̀ Ògùn ìbà bàbá mi k'Olódùmarè bá mi foríjì bàbá mi tó bí mi lọ́mọ. olùfúnni ní ròdùnú lórí ẹni ṣáátá olùṣọ́ lórí ẹni tí ń ṣọ́ni kábíyèsí rẹ Elédùmarè Ọlọ́run ọba ọba tí orúkọ rẹ̀ ga jùlọ ọba gbogbo àgbáláyé pátápátá ọba aláṣẹ kan ṣoṣo lọ́jọ́ ìdájọ́ kábíyèsí tó yẹ ní sísìn Elédùmarè tó lẹ́bùn oníyebíye lọ́dọ̀ tó fi ń tani lọ́rẹ bó bá ti wù ú ọba tí à ń kí tí ń kíni ọba tí ń múni tá a lè mú ọba tí ń nani tá a lè nà òun ló ń pani tá a lè pa. Ọlọ́run ọba tí ń pani tá a lè pa bóun ló pa bàbá tó bí mi lọ́mọ bẹ́ẹ̀ àti lè pa ìbá yèyé mi àmọ̀ pé ọmọ àjànàrò ọmọ sàláwò agbére nígbè ìgbésà ọmọ ilẹ̀ ọmọ adábùdó kéré ọmọ ọ̀dọ̀ àmìrò èsè ọmọ agbálẹ̀ sílẹ̀ ọ̀sà òkè ṣọ̀ṣọ̀rọ̀ bomi ọmọ olúbàmísì ọmọ àjànà ńlá lòdì ìgbé ẹ̀gbọ́n àjànàrò fún gbogbo ìgbésà káfàtà màmá mi màmá arab alájà. ó ń la ni a ò sì lè là alábùsọ̀lá mo mọ̀ pé gbogbo ènìyàn àgbáyé pátápátá ló nígbàgbọ́ ohun olúkúlùkù gbàgbọ́ ṣe bóun ló ṣọ̀tọ̀ọ̀tọ̀ ṣé bí àìmọye Ọlọ́run ló ń bẹ láyé àmọ́ Ọlọ́run tèmi ń sọ̀rọ̀ nípa rẹ̀ Ọlọ́run gbogbo ọba ayé pátápátá ni. Ọlọ́run ọba mi ò kábíyèsí rẹ mo ṣèbà fún gbogbo àwọn pèdèpèdè pátápátá àwọn tó ti ń pèdè kí n tó máa pèdè àwọn tó ń pèdè nígbà tí mo ń pèdè àwọn tí ò tún máa pèdè nígbà tí mi ò bá tún ní sí wọn tí mi ní pèdè mọ́ ìbáyún látòrí bàbá mi AYB Adéròjú ọmọ Adépọ̀jù mo ṣèbà bàbá mi ìbá yèyé mi nínú pèdèpèdè látòrí tiwọn títí ó fi dórí pèdèpèdè lóbìnrin pátápátá káfàtà
màmá mi Ọmọlẹ̀yẹ Balógun. Mo ṣe bá yín, mo wá ṣe bá ọ̀gá mi látòrí gbogbo àwọn ọ̀gá mi tó ń bẹ láyé, tó ń bẹ láàyè, tó ń bẹ láàyè rere tí wọ́n ń pèdè lọ́wọ́lọ́wọ́ tí wọ́n sì tún máa pèdè sí látòrí ọ̀gá mi Bánjọ ọmọ Ọ̀jẹ̀dèjì. Mo ṣe bá yín o, gbogbo yín pátápátá ẹ̀ ní rílẹ̀ láéláé, àwa náà á tó ara wájú pẹ̀lú àṣẹ Elédùmarè. Mo wá ṣe bá gbogbo àwọn ọ̀gá mi pátápátá tí wọ́n ti padà sọ́dọ̀ Elédùmarè tí wọ́n ti lọ, tó bá jẹ́ wọ́n ń pèdè lọ́rùn ẹ má bá wọn pèdè lọ́rùn. Ìbà ọ̀gá mi Ayọ̀lá Ayọ̀dèjì ọmọ Kẹ́hìndé Gbẹ̀gbọ́n ọmọọba Pánlé Olúyọ̀lé, kọ́lọ́mọba kó bá mi tẹ̀lé fẹ́mi rẹ̀. Mo ṣe bá a. bẹ́ẹ̀ bá mọ̀ bẹ́ẹ̀ ojú kan ṣoṣo tó gún wá sí ló ti ń ṣọba ayé àtọ̀run pátápátá porogodo tí ó sì ká á láyà. ọ̀pá kan ṣoṣo ní Fúlàní kúkú fi ń dàgbà màálù. kábíyèsí rẹ Elédùmarè, iwájú ilé ayé tọ́lọ́run ọba ní, ẹ̀kùlé ilé ayé tọ́lọ́run ọba ní, apá ọ̀tún tààrà tọ́lọ́run ọba ní, àti apá òsì kéréje tọ́lọ́run ọba ní, pẹ̀lú àárín gbùngbùngbùn ní tẹlẹ́dù. Ká tó máa tẹ̀síwájú lórí àìtó wa tòní, ẹ jẹ́ ká kọ́ ya ilé iṣẹ́ kan láwọn ará àwọn ilé iṣẹ́ tí wọ́n ń tì wá lẹ́yìn tí wọ́n sì gbìyànjú láti tì wá lójú. Lára wọn ni Atram fashion designer. Wọ́n ránṣọ fọkùnrin, wọ́n ránṣọ fóbìnrin, wọ́n rán tọmọdé, wọ́n rán tàgbàlagbà, àní kódà wọ́n rán tàlàyé, wọ́n rán tòkù. Wọ́n gbìyànjú nílé iṣẹ́ náà. Tó bá ránṣọ sọ́rùn fún yàn rẹ́gí ni ó rí bí àbímọ́. Wọ́n gbìyànjú. Amadé Ànákó kú wà níjà ìlẹ́kọ̀ọ́. Wọ́n gbìyànjú o, ẹ gbìyànjú kẹ́ ẹ dán wọn wò, ẹ rí i pé rere ni Olúwa. Ẹ pè wọ́n, kódà ẹ̀yin télọ̀ tẹ́ ìránṣọ tẹ́ ẹ súnmọ́ gbogbo agbègbè ibi tí wọ́n wà, àwọn ẹ̀rọ lóríṣiríṣi tí wọ́n fi ránṣọ tó fi ń kó ṣẹ́sàtọ̀ okùn bẹ̀ lọ́dọ̀ wọn pẹ̀lú àṣẹ Elédùmarè. Wọ́n á tẹ́ yín lọ́rùn bẹ́ẹ̀ ti fẹ́. Ẹ pè nọ́mbà wọn, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn rè 08051655633 lẹ́ẹ̀kan sí 08051655633 tàbí 08138459974 lẹ́ẹ̀kan sí 080459974. Ẹ gbádùn wọn jù, mò ń bọ̀ náà. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yin èèyàn mi. Ètò Lẹ́wà Yorùbá, Ẹwà Yorùbá lẹ́tò gẹ́gẹ́ bí a ti ń mú sójú ìwòran wa ní gbogbo ìgbà lásìkò kásìkò. Mò ń bọ̀. Àwa ń pèdè, olóbùrò ń pèdè, à ń pèdè, bẹ́ẹ̀ la sì ń sọ̀rọ̀. Mo ti ṣe bá gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀, bẹ́ẹ̀ mo ti ṣe bá gbogbo pèdèpèdè, nítorí pèdèpèdè yàtọ̀ sí sọ̀rọ̀sọ̀rọ̀, bẹ́ẹ̀ sì ni sọ̀rọ̀sọ̀rọ̀ yàtọ̀ sí pèdèpèdè. Èmi náà kúkú ni wọn ò ní fẹ́ lómi ṣe mí. Èmi ọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, Arab Ìṣọ̀lá, Megida gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ káfàtà akúrú má ṣe yàn jẹ ẹkùn ọkọ làbákẹ́ méjì pọ̀. Èmi tí mo ru ọ̀rọ̀ sórí, tí mo fa ọ̀rọ̀ ní tẹ̀ǹtẹ̀, tí mo wá gbé ọ̀rọ̀ pọ̀ sẹ́yìn ní tikán, ọ̀rọ̀ gangan wa mú mi tẹ́ kọ̀kọ̀rọ̀. Èmi lọ ta pọ́nbélé fẹ́ni tí ò ka ìdí abínibí rẹ̀ kún. Èmi gangan lọ̀rẹ́ ìmùlẹ̀ fẹ́ni tó yan ìdí abínibí rẹ̀ láàyò. Ẹ gbádùn àjùlé ni, tèmi yàtọ̀ sí tànà, tànà yàtọ̀ sí tèmi. Lórí ìkànnì tẹ́ ti máa wò wá, tẹ́ ti máa gbọ́ wa ní gbogbo ìgbà, lóòrèkóòrè, lásìkò kásìkò lẹ́ẹ̀ máa gbọ́ wa ń bẹ̀. Lórí YouTube ni ẹ bá wa pàdé ń bẹ̀. Ẹ ṣáà ti lọ sórí Arab Ìlọ̀ TV, ẹ bá wa ń bẹ̀. Kódà gbogbo ohun tẹ́ fẹ́ lẹ́ẹ̀ bá ń bẹ̀ nípa wa. Àwa náà sì ní tójú tì yín, àní dá yín lágara. Bó jẹ́ pé ẹ fẹ́ lọ sórí WhatsApp náà, WhatsApp ẹ̀rọ ìbánisọ̀rọ̀ WhatsApp wa 081-700-65700 081-700-65700. Ẹ darapọ̀ mọ́ wa ń bẹ̀. Kódà bó jẹ́ lórí ẹ̀rọ ayélujára náà ni lẹ́tí fẹ́ darapọ̀ mọ́ wa tí a mọ̀ sí Facebook, ẹ lọ síbẹ̀, ẹ láìkí wa, ẹ bá wa ń bẹ̀. Arab Ìṣọ̀lá, Megida, ẹ bá wa ń bẹ̀. Ẹ gbìyànjú, ẹ dán wa wò. Kódà bó jẹ́ lórí Instagram ni à ń bẹ̀ ń bẹ̀. arabishola.ilo arabishola.ilo lórí Instagram, ẹ bá wa ń bẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ṣe wa ń bẹ̀ ń bẹ̀. Ẹ ṣáà ti wò, ẹ nífẹ̀ẹ́ sí, ẹ láìkẹ́, ẹ fọ́lọ̀ wa, ẹ tẹ̀lé wa. Àtẹ̀yìn lọ́rùn, àní dá yín lágara. Aláàjì àgbà, mo ń gbádùn yín.
ká tó tẹ̀síwájú ẹ jẹ́ ká tún ya ilé iṣẹ́ kan lára àwọn ilé iṣẹ́ tí ó yẹ pé wọ́n jẹ́ olólùfẹ́ wa tí wọ́n jẹ́ ìkarahun fún wa tí wọ́n ń bo ìhòòhò wa àwọn náà ni ọdún ìbákún food gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé ètò yìí Ẹwà Yorùbá ni tá a sì máa gbé àwọn àṣà àti ìṣe Yorùbá lárugẹ gẹ́gẹ́ bọ́lá wọn bá ti fún wa nígbà láàyè ọdún ìbákún food Ọ̀fadà rice ni wọ́n ń yàn láàyò níbẹ̀ òun ni wọ́n ń ṣe ẹ gbìyànjú kẹ́ ẹ darapọ̀ mọ́ Ọ̀fadà rice tí wọn kì í pàkúta o kò ń pàkúta àyè tí wọ́n ti ṣe àyè tó mọ́ tónítóní ni tẹ́ ẹ bá rí báyìí ó rẹwà ó dùn jẹ ó rọrùn kò ní ní lára rárá ọdún ìbákú ẹ pè wọ́n kẹ́ ẹ dòwò pọ̀ pẹ̀lú wọn kẹ́ ẹ bá wọn sọ̀rọ̀ ẹ sì gbádùn wọn Ẹwà Yorùbá lẹ́tọ̀ ètò lẹ́wà Yorùbá ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn rè 08087028190 08087028190 lẹ́ẹ̀kan sí 08087028190 tàbí 07036437869 ẹ tún gbọ́ lẹ́ẹ̀kan sí 07036437869 ọdún ìbákú food ẹjẹ tó yàbàrà kí n dé ọ̀dọ̀ ẹni mi èèyàn mi tí àwọn náà wà pẹ̀lú wa lórí ètò yìí àwọn alátìlẹyìn wa ni Rafcaf Construction Services Rafcaf Construction Services building services engineer and general contractor làwọn yàn láàyò ẹ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn kẹ́ẹ̀bẹ̀dẹ̀ ohun tẹ́ bá fẹ́ wọ́n á tẹ́ yín lọ́rùn 08058893838 08058893838 tàbí 08127351396 08127351396 Barrister mo gbádùn yẹn. olókùrọ̀ máa ń pè àwọn kọ́lá náà èdè bọ́jẹ́ tó lórí olókùrọ̀ olórí kápẹ́ẹ̀tì orí tuntun. Àyìndé lólórí òye Àyìndé lólórí àgbọ̀mọ́lé lọ. Arábù ló lè tó àgbọ̀mọ́lé lọ. Àyìndé lólórí òláyé Àyìndé lólórí àgbọ̀mọ́lé lọ. Ètò tiwa ìgbádùn ni ètò tiwa jẹ̀lẹ́ńkẹ́ ni. Àwọn padà sẹ́yìn mo wéré mi dé. Eré aláìyé eré àgbà o. Àwọn padà sẹ́yìn mo wéré mi dé. Eré aláìyé eré àgbà o. Ìdènà pàtàkì láyé bí ó ìdènà pàtàkì. Orí mi ò ní jẹ́ kí Barrister ọ̀rẹ́ yín o. Arábù ṣọlá òní rẹ̀ láéláé ibi iwájú ojú gbogbo. mo ń bọ̀ alájí àgbà Ẹwà Yorùbá lẹ́tọ̀ ètò lẹ́wà Yorùbá òwe àmọ̀ràn wa tọ̀tẹ̀ yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé ìṣe wa lóyún lọ́sọ̀ọ̀sẹ̀ tá a fi sórí afẹ́fẹ́ fún wa tá a máa gbádùn wa ní gbogbo ìgbà ètò yìí ó ti gbé ọmọ méjì pọ̀ ìkan òru méjì a mú òwe wá òwe yẹn á fi gbára wa nímọ̀ràn lẹ́yìn ìwà àgbà náà iṣẹ́ ọpọlọ á sọ ọ̀rọ̀ iṣẹ́ ọpọlọ ẹnìkan tá a fi kọ́ra wa lẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ báyìí ti mọ̀ ṣùgbọ́n àmọ̀ràn tèmi òwe tá a fẹ́ mú wá lọ́jọ́ tèmi tá a fi gbára wa nímọ̀ràn ẹ máa gbọ́ òun náà ló lọ báyìí àmọ̀jù ni ó máa ń ba ẹkùn sàárẹ̀ jẹ́ àmọ̀jù ló ba ẹkùn sàárẹ̀ jẹ́ òwe ni ìtọ́dòwe dẹ̀ ni pẹ̀lú ìtọ́dòwe ni tó jẹ́ pé ẹ̀kọ́ tó ń bẹ́ẹ̀ ó níye ó dẹ̀ ní kìmí nínú púpọ̀ tá a bá mú lò àní Yorùbá lédè Yorùbá ló ní àṣà Yorùbá ló ní ẹwà ọ̀pọ̀lọpọ̀ ohun tá a bá ń fẹ́ ń bẹ nílẹ̀ Yorùbá ẹ máa gbọ́ ká má gba dára wa lágara ìtàn náà ló lọ báyìí ìtàn dòwe ni òwe yìí gẹ́gẹ́ bí mo ti wí irú òwe yìí ìtàn kan ló di òwe ìtàn kan òun ló di òwe tá a ti lè máa fi kọ́ ara wa lẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bí mo ti wí ẹ jẹ́ àkọ́kọ́ sọ ìtàn náà tó di òwe náà nínú ìlú kan lábúlé kan abúlé yẹn láyé àtijọ́ wọ́n pe abúlé náà ní Ayédọ̀gbọ́n ni wọ́n pe abúlé náà ẹkùn kan wá ń bẹ nítòsí abúlé náà tó máa ń wá sínú abúlé yẹn tó máa ń pa ọ̀pọ̀lọpọ̀ tó ń pa ọkùnrin tó ń pa obìnrin ẹkùn náà wá ti di ẹrù jẹjẹ sí abúlé Ayédọ̀gbọ́n arákùnrin kan ń bẹ nínú abúlé náà orúkọ arákùnrin náà ni Sàárẹ̀ ibi tí ẹkùn yìí
ẹnikẹ́ni tó bá ti fojú kan ẹkùn yìí tó fi wálé lóòyẹ̀ tẹ́kùn yóò ṣe kankan tó tẹ̀sí wálé lóòyẹ̀ kẹ́ mọ̀ pé ẹni tí ó kù náà níròyìn ogun tó bá ti wálé lóòyẹ̀ àwọn aráàlú yìí wọ́n máa sọ déèyàn pàtàkì wọ́n máa pọ́nlé kódà wọ́n á tún gbé owó ńlá fúnrúfẹ́ níbẹ̀ torí pé tó lọ tó bọ̀ kódà akíkanjú yẹn wọ́n máa pọ́nlé ẹni ó ti dẹni àpọ́nlé ó ti dẹni yìn ó ti dẹni ẹni ẹyin ẹ̀yẹ nínú ìlú náà mò ń bọ̀ abẹ́ ẹ̀gbọ́n tí mò ń bá bọ̀ anirú ẹni bẹ́ẹ̀ ó ti dẹni yìn ó ti dẹni ẹ̀yẹ ó ti dẹni àpọ́nlé nínú ìlú bẹ́ẹ̀ nítorí pé wọ́n rí pé ó fojú kan ẹkùn ó tún délé wá ròyìn kí ló wá ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ alájà àgbà bá ń gbóhùn sókè náà. káwa náà táràgbà kátó alàgbà bíi tàwọn ará wájú káwọn ará wájú náà kí wọ́n má rilẹ̀ lọ́sàn-án ọjọ́ kan ní Sàárẹ̀ bá sáré ó sáré wọnú ìlú ló ń mí hílehílehíle omi kódà bí ìgbà tí ó jẹ́ wọ́n fẹ́ pa ní Sàárẹ̀ bá sáré omi gúlegúlegúlegúle àwọn aráàlú máa ń béèrè lọ́wọ́ rẹ̀ kí ló dé wọ́n sẹ́tọ̀ lẹ́yìn kí ló ṣẹlẹ̀ ó ní ẹ̀ṣẹ́ bá ń pe gbogbo aráàlú ẹ̀ bá ń pe gbogbo aráàlú ní baálé ìlú wọn bá ránṣẹ́ palágo ó yá kéde mo fẹ́ rí gbogbo aráàlú bá dé bíbá gẹ́gẹ́ bí ìṣe wọn ló bá bẹ̀rẹ̀ sí ní ròyìn ohun tójú rẹ̀ rí mo rí ẹkùn mo rẹ́kùn orí ló yọ mí ajá tó lólé ẹkùn tó bọ̀ ẹ bá ti kíkó rí báwọn aráàlú lọ kó oríire Sàárẹ̀ kó oríire wá ẹni ó ti dẹni yìn ó ti dẹni ẹyẹ tó fi lọ tó bọ̀ inú wọn dùn sí wọn pọ́nlé inú Sàárẹ̀ náà dùn ní ẹnìkan tó ẹkún mọ̀ pé èèyàn lè pọ́n lù kó má sí ẹni tó máa yàtọ̀ nínú wọn ìyẹn gbónú ó gbóyà gbọ́nà Sàárẹ̀ ẹkùn tó rí yẹn báwo ló ti rí báwo lè ẹkùn náà ṣe rí Sàárẹ̀ bá dáhùn pé ẹkùn tó ń rí yìí ó lágbára ó ní tó lára àwọn èèyàn bá tún pariwo ẹkùn lórí lóòótọ́ ó kú oríire àmì tó wà lára ẹkùn lóòótọ́ ó kú oríire ẹkùn lórí gbogbo ọba já bẹ̀rẹ̀ sí ní kọrin kì í náà yọ̀ mọ́ náà wá ń kiri kọrin kì í lọ́lé ẹwà tó mọ́ tó ṣẹlẹ̀ kó tí wọ́n fi wọ́n lẹ̀kọ́ máa lọ́lé o ní Sàárẹ̀ bá tó pé ẹwà mo tún ní ohun tí mo tún fẹ́ ṣàpèjúwe torí tẹ́ ẹ bá rẹ́kùn kẹ́ ẹ lè mọ̀ pé ẹkùn lẹ́rí kẹ́ ẹ lè sá fún abẹ́gbọ̀ tẹ́ ẹ bá rẹ́kùn kẹ́ ẹ lè sá fún ní Sàárẹ̀ bá kí ló tún àpèjúwe lówó tún fi ó nígbà tí mo rí ẹkùn yìí tẹ́ ẹ bá rí wo ẹ̀ méjì ṣàràṣàrà lórí bẹ́ẹ̀ ló ń kán lájẹ kẹ́ni pé ọ̀rọ̀ yìí lágbára Barrister ti mọ̀ gbọ́. ìbàrìbá nílé àti òrò ọmọ gbàdé lọ́la alára bí kó dákun mọ́ padà lẹ́yìn gbogbo wa. bí gbogbo ara abúlé ṣe parí pé ìwọ lórí ẹkùn ṣàràṣàrà ẹkùn tó ń kálájẹ ẹkùn kọ́ lórí Sàárẹ̀ ẹkùn kọ́ lórí anẹ́kùn kọ́ lórí ẹkùn níwò lórí agbọ̀nrín lórí ẹkùn jẹ́là agbọ̀nrín ló ń jẹ́là ẹ̀rìkó wá dẹni àbùkù ó dẹni ẹ̀tẹ́ ó dẹni yìn ó dẹni ẹni àbùkù ó dẹni ẹ̀tẹ́ iyìn tó ti gbé fún àpọ́nlé tó ti gbé fún lójú ẹsẹ̀ ni wọ́n ká kúrò àmọ̀jù òun ló bẹkùn Sàárẹ̀ jẹ́ látọjọ́ náà lòwe náà ti wà ẹ̀kọ́ lélẹ̀ jẹ́ fún gbogbo wa o tá a bá fẹ́ pọ́n nǹkan ká pọ́n níwọ̀nba àpọ́njù nǹkan ó máa ń ba nǹkan jẹ́ ni pàápàá jùlọ tẹni bá ti wà nípò àpọ́nlé tó bá jẹ́ pé ó wádìí dáadáa ló ti mọ nǹkan tó ń pè lẹ́kùn kò ní kọjá àyè rẹ̀ dé àyè yẹn láti pọ́n nǹkan yẹn kó tó pọ́n lé kọjá ni nǹkan kíkan tá a bá rí ẹ jẹ́ ká gbìyànjú láti máa wádìí ẹ̀ dáadáa nínú iṣẹ́ ìròyìn fún àwọn ọ̀gá wa gẹ́gẹ́ bí wọ́n ti fi kọ́ wa ohunkóhun tá a bá fẹ́ gbé síta ohunkóhun tá a bá fẹ́ fi tó àwọn èèyàn létí a gbọ́dọ̀ ti ṣèwádìí ẹ̀ yìí dáadáa kódà oníròyìn tó bá rí ìwé àlẹ̀mọ́ta tí wọ́n ń lẹ̀ síta kó dúró kó kà á kó gbàgbọ́ yí ẹ̀ dáadáa kódà wọ́n fi kọ́ wa pé oníròyìn gan gbà mí à ń mú pépà lẹ̀ ó lè mú pépà kó kà ó lè rí ẹ̀kọ́ ó lè rí ìròyìn inú ẹ̀ nǹkan kan máa ń ṣẹlẹ̀ sí wa ṣẹ́dá àwọn pé ní ìsìn láyé àsìkò táwa yìí ayé ẹ̀rọ ayélujára káàkiri láti wà platform ó ti wà káàkiri kódà àwọn míì wọ́n create group
tọ́jú máa wà gẹ́gẹ́ bí Arab Ṣọlá ní sàwọn náà èmi náà ní group ta create tó jẹ́ àṣà Yorùbá là ń gbé lárugẹ láàyè náà tí ẹlòmíì bá wà ní group bòmíì tó rí information kan tó ń gbé wá fàpẹẹrẹ ọ̀gá wa ọ̀gá wa bàbá Suwe bàbá tó dé Omidínà kọ́nà bá lọ́rọ̀ ìmọ̀ kó fún wọn lálàáfíà wọ́n ti ń gbé káàkiri orí social media ó ti kú o Ebenezer Obey bàbá àgbà bàbá Miliki ó ti kú o bẹ́ẹ̀ bàbá oníbàbá òkú wọ́n wà láàyè rẹ̀ lórí platform kan ẹ̀ ti gbé bẹ́ẹ̀ nìkan bá jù síbẹ̀ kọ́ran kẹ́ ṣe wádìí yékéyéké bóyá níbi platform tí wọ́n wà ẹni àpọ́nlé ní ẹni ìyẹn tó ń gbọ́dọ̀ sí ẹlẹ́ni tó ń bá wọn sọ̀rọ̀ ó wá gbé láti ibì kan láì ṣèwádìí ẹ̀ ó gbé wá sórí platform tiẹ̀ ẹni tó jẹ́ pé olólùfẹ́ àwọn ẹni tó ní kú ìtọ́jú mọ̀ púpọ̀ kù àpọ̀n lábùkù kí wọ́n kó ti dẹ́nà àbùkù àmọ̀jù tó bẹ̀kùn sàárẹ̀ jẹ́ nìyẹn ara kan nìyẹn ẹgbà kẹfì kúgbọ́n ìwọ̀nba la máa ń kọ̀ọ̀kan lé Ọlọ́run àdúró ti wà àdúrà wa gbà ayọ̀ wa kún mò ń bọ̀ náà. jíjí tí mo jí lówùrọ̀ ara mi àtẹ̀wọ́lá bọ́lá òun ẹni tó kọ́ Elédùmarè dákun ṣàánú ayé wa àtẹ̀lẹ́wọ́ wa kó wá gbé wa kórè. jíjí tí a jí lówùrọ̀. mò ń bọ̀ jíjí tá a jí lówùrọ̀ àtẹ̀wọ́lá bọ́lá wa òun ẹni tó kọ́ àdéhùn láti ṣe pẹ̀lú Ọlọ́run ọba Elédùmarè ká tó máa bọ̀ lálẹ́ ayé adélé ayé tán ó wá di ohun tí àṣẹ ẹ̀ ń ríṣẹ́ à ń múlò ohun tó ní kálukú máa dà ó ti wà lákọsílẹ̀ iṣẹ́ ọpọlọ tọ̀tẹ̀ yìí tí mo fẹ́ mú wá fún wa lénìí ìtàn arákùnrin kan ni mo fẹ́ fi fún wa ní iṣẹ́ ọpọlọ tèmi àwọn mi kẹ́ ẹ farabalẹ̀ dáadáa kẹ́ ẹ bá mi gbọ́ yékéyéké arákùnrin yìí wọ́n bí arákùnrin yìí nínú oṣù kẹjọ ni wọ́n bí arákùnrin yìí ní ọjọ́ kẹrìnlélógún on the 24 oṣù kẹjọ ni wọ́n bí arákùnrin yìí láti bí 40 ọdún ó lé díẹ̀ sẹ́yìn ìlú Èkó ni wọ́n bí sí ìlú Èkó ni bàbá àti ìyá ẹ̀ wà ṣùgbọ́n pẹ̀lú ìyàlẹ́nu nígbà tó pé bí ọmọ ọdún mẹ́ta màmá rẹ̀ fayé sílẹ̀ nígbà tí màmá arákùnrin fayé sílẹ̀ wọ́n ní láti gbé ọmọ yìí lọ sí ìlú bàbá rẹ̀ lọ́dọ̀ ìyá bàbá ẹ̀ láti máa lọ tọ́ ń bẹ̀ ìlú bàbá ẹ̀ yìí òun ni lẹ́jìgbò Èsúndùnrín lẹ́jìgbò gbogbo àti àtìmọ́bẹ̀ lọ́ọ̀tún state níbẹ̀ ni ilé bàbá ẹ̀ kódà lágbólé bàbá ẹ̀ wọ́n máa ń jọba ń bẹ̀ ìdílé wọn ló máa ń jọba ìdílé ìyá tó bí arákùnrin yìí lọ́mọ ìmáàmù aṣíwájú ẹ̀sìn ní ìlú ni wọ́n máa ń jẹ oyè ni wọ́n máa ń jẹ ní ìdílé màmá ẹ̀ ní Ògbómọ̀ṣọ́ ìdẹ́rẹ́ ní Ògbómọ̀ṣọ́ nílé màmá ẹ̀ ní ọ̀dọ̀ ìyá bàbá ẹ̀ tó wà arákùnrin kúkú gba ọ̀nà iléèwé kọjá níwájú iléèwé nǹkan kan tó ṣẹlẹ̀ nítorí ìdí kan àti kejì wọ́n máa tún dá ọmọ yìí padà sékòó iléèwé àkọ́kọ́ tó kó lè tọ́pọ̀ ń gbà kọjá nítorí pé ó ti ń bẹ nínú ìtàn fún arákùnrin yìí Anglican Primary School ní Èsúndùnrín lẹ́jìgbò ibẹ̀ ni iléèwé àkọ́kọ́ tó gbà kọjá iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ni nígbà tó tún padà sékòó arákùnrin yìí ó tún lọ sí ilé ẹ̀kọ́ bí ọmọ ọdún mélòó náà dá padà bí ọmọ ọdún mẹ́fà wọ́n ṣá dá padà ó lọ sí ilé ẹ̀kọ́ Anglican Primary School ó tún lọ sí ló lọ ní Èsúndùnrín nígbà tó tún dé ìlú Èkó ó lọ sí Ládòjé Primary School ó tún lọ sí Fetland Primary School ní Èkó bákan náà gbogbo ìwé tó wá lọ ilé ìwé tó lọ kéréje tó lọ yìí ẹmọ tó ṣẹlẹ̀ kíláàsì 4 péré lọ́wọ́ bá fún láǹfààní láti kà class 4 primary 4 ló lẹ́tọ̀ọ́ àti kà bó ṣe ń lọ sí kéréje tó ń lọ bí iléèwé bí 3 tó lọ yẹn primary 4 ló kà náà bá lọ fi ọmọ yìí sí di ẹ̀kọ́ṣẹ́ gbẹ́nàgbẹ́nà àwọn tó ń ṣe kápẹ́ńtà ó lọ ọdún 2 lọ́dọ̀ ẹnìkan nítorí ìdí kan àti kejì wọ́n tún mú kúrò ńbẹ̀ ó tún lọ ọdún 2 lọ́dọ̀ ẹlòmíì nígbà tó tún wá kúrò ńbẹ̀ tó ṣàṣeyege ńbẹ̀ ọmọkùnrin tó bá ríṣẹ́ gbà á ṣe ó ṣà ń lọ sí àwọn bíríkì wọ́n bá wọn ru bíríkì ní àwọn tó ń kọ́lé wọ́n bá wọn ru pọ́npọ́n láti bẹ̀ ọmọ yìí ó jẹ́ alákíkanjú èèyàn ó fi ojú sí
àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan ó bẹ̀rẹ̀ sí ní mọ búlọ́ọ̀kù yọ òun náà bẹ̀rẹ̀ sí ní yọ búlọ́ọ̀kù bó ṣe ń yọ búlọ́ọ̀kù yìí nítorí pé bàbá rẹ̀ ò fi ọ̀nà kéwú sílẹ̀ fún ó ń kéwú ọmọ yìí ń kéwú sórí ló kú mọ ṣé àṣẹ làwọn olódó mọ bí ẹnìkọ̀ọ̀kan wa máa dé tá a ti máa là kékeré bá a ti sọ pé ìlà àtẹ́wọ́lọ́wọ́ wa ohun tó ní kálukú máa dà tí ó ti mẹ́bẹ̀ ọmọ yìí bá bẹ̀rẹ̀ sí ó ń kéwú tó ń ké yìí nígbà tó ń ṣe àṣeyege nídìí kápẹ́ńtà tó bá ti lọ sí ibi iṣẹ́ bí kò pé a kó àwọn ọmọ jọ àtàgbàlagbà á bẹ̀rẹ̀ sí ní kọ́ wọn ní kéwú ẹ̀kọ́ kéwú yẹn wà lọ́pọlọ ẹ̀ àgbàlagbà kọ́ ló wá ń kọ́ kéwú ìyẹn ti rò pé kí òun lè mọ kéwú yìí ó dẹ̀ fi lọ́kàn balẹ̀ pé wàá mọ̀ torí ti ń kọ́ káàkiri tí ò mọ̀ láàrin oṣù péréte arákùnrin yìí máa mọ Kùránì ká ó kọ́ ní ẹ̀kọ́ Kùránì dá yéye kékeré inú ẹ̀ wá dùn oníṣẹ́ wo lẹ́ ń ṣe yàtọ̀ sí pé kẹ́kọ́ mọ́ kéwú yìí tẹ́ẹ̀dẹ̀ gbowó lọ́wọ́ lé kéwú tẹ́ẹ̀ olóhùn rúpọ̀ pọ́n òun kíníkíní ni ṣe lè wa mọ́tò àní mo lè wa mọ́tò tó bá jẹ́ ti mọ́tò mo lè wa mọ́tò ló bá fún ní mọ́tò pé kó máa fi ṣiṣẹ́ kó máa dìlífà fóònù arákùnrin dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ó dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ títí ó dẹ̀ fi ra mọ́tò ti tiẹ̀ fún rẹ̀ ẹ wo ṣe Ọlọ́run ọba Elédùmarè bákan náà kò fi iṣẹ́ kéwú sílẹ̀ ó ń kọ́ àwọn ẹ̀ ní kéwú láì gba kọ́bọ̀ láìpẹ́ láì jìnà ibi tó ti ń fojú sí tó ti ń wa mọ́tò tó ti ní mọ́tò tiẹ̀ ó tún fojú sí bí wọ́n ṣe ń ra mọ́tò bí wọ́n ṣe ń tà bí wọ́n ṣe ń ṣe gbogbo ẹ̀ ó tún súnmọ́ ẹnìkan ó tún fi ọgbọ́n sí ó tún fi làákàyè sí iṣẹ́ ọpọlọ tó tẹ̀ yìí àwọn mi kẹ́ ẹ gbọ́ dáadáa o àwọn mi kẹ́ ẹ gbọ́ dáadáa kẹ́ẹ̀dẹ̀ rí ẹ̀kọ́ kan bẹ̀ nígbà tó fojú sí ẹ̀kọ́ yìí arákùnrin yìí pẹ̀lú bí kò ṣe dúró tí kò fi Ọlọ́run bá sílẹ̀ nígbà kọ̀ọ̀kan tí kò fi ẹ̀kọ́ tó kọ́ tó yìí ní gbogbo àwọn ẹ̀kọ́ tó kọ́ pátápátá kéwù yẹn nìkan ló yẹ yékéyéké dáadáa kọ̀rọ̀ kó jẹ́ kójú kó tì í kó máa fi gbowó ó tún kọ́ fáwọn èèyàn lọ́fẹ̀ẹ́ ewu tọ́nà bá ti wá san lẹ́sàn arákùnrin tí mo wí lọ́jọ́ tèmi yìí arákùnrin yìí mà níyàwó ó mà kọ́lé ara ẹ̀ ó níyàwó kọ́lé ara ẹ̀ ó nílé iṣẹ́ ó wá di ẹni tó ń ta mọ́tò tí wọ́n bá sọ lọ́jọ́ tèmi fún ẹnìkan pé lágbájá tó ń lọ yìí mọ́tò ló ń tà ojú kílẹ̀ fẹ́ fi ojú olówó ni ojú èèyàn pàtàkì láì mọ̀ọ́kọ láì mọ̀ọ́kà pẹ̀lú ìlú mẹ́rin class 4 primary 4 ló kà ṣùgbọ́n ó gbà kan mú nínú àwọn iṣẹ́ tó yàn láàyò ó gbà lé kí ó mú kì í ṣe pé kò mọ̀ nípa kápítà o ó mọ̀ nípa ẹ̀ ṣùgbọ́n kò fi ṣiṣẹ́ ṣe tààrà kò jẹ́ fi ṣiṣẹ́ ṣe ní báyìí kò fi jẹ́ kápítà ṣiṣẹ́ ṣe ìdí tí ó lè ṣe kàwé yìí kì í ṣe wípé kò ìwé òun kà ṣùgbọ́n nítorí ààyè táwọn òbí ẹ̀ wà àti kó lásìkò ìgbà náà òun ló fà á tí ò fi lè kàwé arákùnrin yìí ó ń ta mọ́tò tẹ́ bá wá bá dòwò pọ̀ nípa mọ́tò títà ẹ̀ ní kábàámọ̀ ó dá mi lójú ẹ gbìyànjú ká ẹ pé 08033564640 08033564640 ẹ pé kẹ́ bá dòwò pọ̀ ẹ gbé pé ẹni rere tó ní fọkànbalẹ̀ tó dẹ̀ ní ọjọ́ ọ̀la tí ó dẹ̀ ní disappoint yín rárá tí ó ní tẹ́ ní kábàámọ̀ nípa ẹ bá dòwò pọ̀ mò ń bọ̀ náà. ìṣòkò Elédùmarè dákun ṣàánú ayé wa látẹlẹwọ́ wa kó wá gbé wa kórè. kátẹlẹwọ́ akógbé akóbire gbogbo èèyàn lọ́jọ́ àbí oṣù kẹsàn-án gbogbo ẹni mo kí Ọláyẹmí Quadri inú oṣù kẹsàn-án ọjọ́ kejì gòjẹ́ara èèyàn mi pàtàkì ẹnjíníà ọjọ́ kẹta oṣù tá a wà yìí náà ni Abdulgafar Akitola gbogbo yín pátápátá mo kí bàbá mi Abdulwahab Abdulsalam Báyọ̀ ewu oṣó gbogbo yín ni mo kí o ọjọ́ keje ní títí yín ọjọ́ kẹfà ní títí Abdulwahab Abdulsalam nínú oṣù kẹsàn-án tá a wà yìí gbogbo yín ni mo kí èròmì ní awal ọjọ́ kẹsàn-án oṣù kẹsàn-án àrídùnnú Ọmọ́táyọ̀ èèyàn mi àtàtà ọjọ́ kẹsàn-án oṣù kẹsàn-án ní tiyín náà ewéjì Hasan gbogbo yín ni mo kí ẹ ṣé mo dúpẹ́ àdúrà wa gbà tá a bá ń kọ́kọ́ má tá à ń kọsẹ̀ ní colon tó bá yà á dé full stop mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá tẹ́ dúró tì mí tẹ́ ẹ̀rọ gbà yí mi ká Ọlọ́run bá dúró tì yín gbogbo ẹ̀yin èèyàn mi pátápátá látòkè délẹ̀ látòrí bàbá mi KLM Kọ́láwọlé Wàsíù aṣojú wa nílẹ̀gbìmọ̀ aṣòfin mo kí yín bàbá mi Alhaji Mufadil Ọmọbánkọ́lé mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ tiyín náà ẹ ṣé púpọ̀ Mapstar Project Limited nílé iṣẹ́ tí wọ́n bá mi àgbàlagbà àfáà mi Kọ́sìm Oyèkọ́lá mo dúpẹ́ lọ́wọ́ tiyín náà Ọlọ́run àdúró bá mi dúró tì yín gbogbo ẹ̀yin tẹ́ dúró tì mí pátápátá mo dúpẹ́ o bá mi Bigger Bass Adé Ọmọdébóyè mo kí yín ẹ ṣé mo dúpẹ́ gbogbo yín pátápátá ẹ kú àdúró tì bàbá mi bàbá mi Ṣítù Ọlọ́run àdúró tì wá o èmi máa sọ pé adúró máa ṣiṣẹ́ lórí orí gbà èyíkéyìí tẹ́ bá ti ń ṣe ẹ gbìyànjú ẹ tẹ́ra mọ́ yóò kú da lọ́jọ́ kan orúkọ mi ò yí padà Alábùṣọ̀lá mi gídá gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ yìí náà ni akúrú má ṣe yàn jẹ ẹ̀kan kọlà kàkà méjì pọ̀ ó tún dìgbà kan náà nà ẹ máa bá wa bọ̀ kẹ́ máa gbádùn wa kẹ́ máa fọ́lù wa kẹ́ máa láìkì wa
yóò dà o.